Àníkẹ́ orúkọ tó pè mí ní ìgboro ní Àkókó Àníkẹ́ náà mọ́ mi sí Àníkẹ́ Flora èmi ní Florence ṣùgbọ́n tó bá fẹ́ pè mí lójú agbo wọ́n wá fi Àníkẹ́ sí Àníkẹ́ Flora orúkọ tó ọmọ mi lọ́ka Àkókó èmi l'Àníkẹ́ tó gọ̀ Fuji rẹ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa ò lẹ́ o ẹ máa ra bá kò ní bàjẹ́ ẹ̀fẹ́ ní kankan ẹ jọ iṣẹ́ mi ní owó mi ní kì í sún mi bẹ́ẹ̀ ni kì í rẹ̀ mí tó bá pè mí lọ́kọ̀ ọjọ́ òru kí wá jẹrẹ mo lè kọrin mọ́jú àwọn bí mi nínú Fuji láti kékeré lèmi náà di tún kọrin o alẹ́ ni ọmọ Nàìjíríà mo tún dúpẹ́ lọ́yìn ẹ̀ṣẹ̀ ọwọ́ méjì fèèyàn kan kò máa ní bàjẹ́ láíláí ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò kọ́ ní bàjẹ́ ẹ̀yin ọmọ olórí àgbáyé pátápátá látòrí Pasuma látòrí Rẹ̀mí Alákò ẹjọ́ ẹ dákun ràn mí lọ́wọ́ bàbá mi Ayéfẹ́lẹ́ má fi mí sílẹ̀ o Ayéfẹ́lẹ́ tó ń kọrin o má fi mí sílẹ̀ má má jẹ́ kí ìyà pa mí o àní kò ṣàánú mi mo ní kó gbé mi sókè o Ọlọ́run á gbé ọ̀gá bàbá ni ẹjọ́ iṣẹ́ tọ́lọ́ ń fún mi alẹ́ mi ìdẹ tún ṣe Ọlọ́run ló fún mi lónìí o lóní kí ṣá máa kọrin lọ kò ní bàjẹ́ o alọ́lá Ọlọ́run kò ní dàrú o kò ní dàrú o olórí mi dára o orí ọwọ́ sá lórí mi ẹ̀yin ọmọ Nàìjíríà o orí ọlọ́sá lórí mi rẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o ẹjọ́ lórí Elédùmarè ẹ jẹ́ ká gbàdúrà fún Ọlọ́run ọba mímọ́ Ọlọ́run kábíyèsí àrínú ròdàlùmọ̀ràn ọkàn kò sẹ́ni tó lè dàbí rẹ̀ ọba wa ni. Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ ayé tí mo wá yìí ẹ̀yin lẹ gbé mi sókè o Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ bí n bá dúpẹ́ mo ya aláìmoore o Ọlọ́run mo dúpẹ́ mo ní lórí jíjẹ lórí mímu lórí níná lórí lílo Ọlọ́run mo mọpẹ́ wá ọpẹ́ lóye Elédùmarè o Ọlọ́run sáàtìyà o Elédùmarè ọba tó dá mi ni mo wọlé níwájú ọba mi o ọba tó dá ayé yìí o ọba tó dánú mi mo wọlé fún sàtìyà mi o ọba tó dá mi sáyé iṣẹ́ mi ni owó mi ni kì í sùn mi o ẹ̀yin ọmọ Nàìjíríà kì í rẹ̀ mí àjọ mo ní láti kékeré ni mo ti kọrin ìwà ẹ̀yin ọmọ Nàìjíríà o 450,000 rárá kò sẹ́ni kò má sẹ́ni tó lè dàbí rẹ lọ́jọ́ gbogbo. mo ń bọ̀ báwọn ẹlẹ́dàá ayé àti ọ̀run o láì fi kan pè kan láì fi méjì pè méjì arábìnrin ìjẹ́jẹ́ mọ̀ pé opó ni she is a widow ọkọ wọn ọdún wo lọkọ yín kú yẹn náà ọdún wo. ọdún mẹ́ta. ọdún wo náà kú ọdún kí ló ń yí ẹ̀tọ́ kú. 2021. 2021 lọkọ yín kú ṣé ẹ rántí oṣù ṣé ẹ rántí ọjọ́. ó kú ní November 29. ọkọ yín kú ní November 29 2021 ẹ̀mí àwọn wòlíì kí ló ṣẹlẹ̀ báwo náà ṣe kú. Iṣẹ́ àgbàro ni wọ́n máa ń ṣe. Iṣẹ́ àgbàro lọkọ yín ṣe. Bẹ́ẹ̀ni wọ́n gbéṣẹ́ fún pé kó lọ bá wọn roko. Wọ́n gbéṣẹ́ fọ́kọ yín kó lọ bá wọn roko. Àwọn Fúlàní ló fi ọ̀pá wọn nà. Fúlàní ló fi ọ̀pá nà ọkọ yín. Nígbà yẹn tó fi wọn tó gbé délé. Wọ́n tó gbé wọn délé ó ti kú wọ́n fi ọ̀pá nà wọ́n. Ẹ̀mí wọ́n gbéṣẹ́ fún wọn kó lọ roko. Wọ́n máa ń báyàn sán koroko báyàn gbé nǹkan. Ìwé ẹ̀ la fi ń tọ́jú àwọn ọmọ wa. Ìwé ẹ̀ la fi ń tọ́jú àwọn ọmọ yín. Ọmọ mélòó lẹ bí? Ọmọ mẹ́ta. Mẹ́ta ta lẹ bí fún? Ọkọ mi náà. Ọkọ yín yẹn tó kú yẹn náà lẹ bí fún. Níbo la ọmọ mẹ́ta yẹn wà? Ìkan ní bíbá yìí. Ok ìkan rèé. Ń gbọ́ ṣé ọmọ kọjú sí kámẹ́rà ṣọmọ wọn ni ẹ́ sọ̀rọ̀ sókè ṣọmọ wọn ni ẹ́ kí lorúkọ ẹ? Emmanuel ń gbọ́ dádì yín ń kọ́. Wọ́n ti kú ń gbọ́ báwo náà ṣe kú. Àwọn Fúlàní ló pa wọ́n. Àwọn Fúlàní náà pa wọ́n ẹ má tẹ̀ tí ìjà lọ bẹ̀rù torí ògo ni fọlọ́. Now mọ́mì láti ìgbà tí ọkọ yín ti kú báwo ni condition yín ṣé ikú wọn ló jẹ́ kẹ́ ló sọ yín dà báyìí àbí wọ́n bí yín báyìí àbẹ́ lásìkò àbí kí ló ṣe yín gangan torí wíìchì àrè ó dàgbé church náà ló gbé fún yín àbí torí mo rántí pé bẹ́ẹ̀ ṣe débí pẹ̀lú ẹkún àtòmijé ni now
báwo ni condition yìí ṣe rí báyìí, kí ló ṣẹlẹ̀? Nígbà tí ìyá mi ṣàlàyé fún mi nígbà yẹn, mọ́ mi sọ fún mi wípé mo pé ọmọ ọdún 5 tí ìṣòro yìí fi ṣẹlẹ̀. Ẹ pé ọmọ ọdún 5? Bẹ́ẹ̀ni. Kí ìlú wo lẹ ti wá? Àti Ọ̀kà Kókó. Ọ̀kà Kókó? Mo ní Ọ̀kà Kókó. Lára Ondo State. Ondo, ọmọ Ondo State ni yín? Bẹ́ẹ̀ni. Ọmọ Ondo State ní, so Ọ̀kà Kókó lẹ ti wá? Ó dà torí èrò pọ̀ tó ń wò online. Àwọn èèyàn yín bẹ́ẹ̀ náà ń wò, ṣé òótọ́ ni tẹ́ ń sọ yìí? Bẹ́ẹ̀ni. Òótọ́ ni tẹ́ ń sọ yìí? Ok, wọ́n l'Ọ̀kà Kókó làwọn ti wá ń gbọ́ yín. So àti wọ́n ní bí mo ṣe pé ọmọ ọdún 5. Bẹ́ẹ̀ ṣe pé ọmọ ọdún 5? Ni wọ́n ní ìgbà tí mo pé ọmọ, wọ́n ní mò ń dìde tí mò ń rìn, wọ́n ní mo kàn pé ọmọ ọdún 5 tí ìṣòro yìí fi ṣẹlẹ̀ sí mi. Mọ́ mi ní mo sùn tí mo tají láti ojú oorun. Ó ní bẹ́ẹ̀ lára mi ṣe ń gbóná làwọn ṣe gbé mi lọ hospital. Wọ́n ní wọ́n fún mi ní abẹ́rẹ́ kan tó dá mi padà sílé. Wọ́n ní mo wá dẹni tí ò lè dìde dúró mọ́. Wọ́n láti ìgbà yẹn làwọn ti ń gbé mi kiri. Wọ́n ní wọ́n gbé mi lọ sí Fúgà, Áùṣì, gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún mi. Wọ́n nígbà ibi tó wá gbé mi lọ last tí mo wá lọ́gbọ́n bá ń gbà yẹn, òun ni àwọn sista wá tẹ́wọ́ gbà mí. Àwọn sista ló wá gbé mi lọ sí Akwa Ibom. Ibẹ̀ ni wọ́n ti wá ṣe àwọn operation wọ̀nyí torí ẹsẹ̀ yẹn ó ká ni. Wọ́n ká ni wọ́n wá fi ṣe àwọn operation wọ̀nyí fún mi. Tó wá fi na ẹsẹ̀ mi. Àtìgbà yẹn ni mo ti wà nínú ìṣòro tí mo wà yìí. Látìgbà tí ọkọ yín ti wá kú, báwo lẹ ṣe ń lì, báwo lẹ ṣe ń jẹ pẹ̀lú condition yín àtọmọ? Níbo làwọn méjì yòókù wà? Ó wà ní ọ̀dọ̀ lálẹ́dì mi. Lálẹ́dì tí mo ń rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀, òun ni mo fi àwọn méjì yẹn sí. Níbo lẹ rẹ́ǹtì ilé sí? Etí Òro ní ara Ọ̀kà náà ni. Ní ọ̀rọ̀ Ọ̀kà Kókó yẹn náà lẹ rẹ́ǹtì ilé sí? Bẹ́ẹ̀ sà. So ọmọ yín méjèèjì wà lọ́dọ̀ ìyá tẹ́ gbalé lọ́wọ́ ẹ̀? Bẹ́ẹ̀ sà. Wáyé tẹ́ kó wọn dání? Àwọn ọmọ wọn ìkéré ni. Wọ́n kéré? Ṣé lè first born? Bẹ́ẹ̀ àkọ́bí mi lè. Wọ́n ní máa bọ̀ wájú mọ́mí ẹ̀, wọ́n ní first born àwọn lélẹ̀, kí lórúkọ ẹ̀? Emmanuel Olúwapẹ̀lúwa. Now ẹ wá wo talent tí Ọlọ́run fún arábìnrin bó ṣe jẹ́ opó tó. Ẹ tún wo condition wọn, ẹ wá wo talent Ọlọ́run fún wọn. Ẹ kọrin láàrin ìṣẹ́jú kan, mo gbọ́ tẹ́ máa ń fa àwọn àyà ń bẹ̀ yẹn. Ẹ tiẹ̀ dára again ní ìṣẹ́jú kan. Kábíyèsí Elédùmarè, kò sẹ́ni tó lè dàbí rẹ̀. Àkọ́dá ayé mo ṣèbàrẹ̀ o, àṣẹ̀dá ọ̀run mo ṣèbàrẹ̀. Ọba rínú rọ̀jò lùmọ̀ràn kan, kò sẹ́ni tó lè dàbí rẹ̀. Mo máa wólẹ̀ níwájú rẹ̀ lójoojúmọ́. Ìwọ ló ní kí n má pè ọ́ onípokípo tí n bá ti wà, kí n gbómi sókè, kí n ṣá máa kanlẹ̀kùn rẹ̀ Elédùmarè. Àkọ́dá ayé, àṣẹ̀dá ọ̀run, Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run ńlá tó ṣe ńlá, Ọlọ́run ògo tó ṣe ògo, Ọlọ́run ara tó ṣe ara. Ìwọ nìkan ni Ọlọ́run ọba. Ọlọ́run mímọ́ tó dá mi sílé ayé, ẹni tí ò padà lẹ́yìn mi. Ọba tó jí òkú dìde, ọba tó máa rọ̀ lára dẹni tí lajú afọ́jú. Ìwọ ni Ọlọ́run mẹ́ta lọ́kan, ọba tó ṣohun gbogbo. Ìwọ lọ̀rọ̀ mi Jésù, ìwọ lọ̀rọ̀ mi Ẹ̀mí àwọn wòlíì. Ìwọ lọ̀rọ̀ mi Jésù, ìwọ lọ̀rọ̀ mi tètè wá bá mi ṣe o, ìwọ lọ̀rọ̀ mi ẹ̀rí ńlá wa sẹ̀lóbìrà wa jàlábà ara zàlẹ̀ kíkàrà wa sẹ̀lómi. Ọlọ́run mímọ́ wa sàrádàlẹ̀ kàfàrà zàlẹ̀ búra zàlẹ̀ miaka. Ọlọ́run mímọ́ tí ṣe mímọ́, Ọlọ́run àrà, ìwọ náà ni ọba orímọ̀ ládé. Ọlọ́run Àgbàlá Gabriel, Ọlọ́run Démọ́lá mo sọ, mo tẹríba níwájú rẹ̀, mo sẹ̀ lómi. Ọlọ́run mímọ́ wá balẹ̀ mi, mo fẹ́ máa bá ọ lọ Elédùmarè, má máa padà lẹ́yìn mi, ìwọ nìkan ni ọba. Máa kọjá mi olùgbàlà. Gbọ́ àdúrà mi. Bá tí wọ́n bá pẹ́ lómìíràn. Má ṣe gbàgbé mi. Ó ṣé Ọlọ́run o, Jésù o, Jésù dákun gbọ́
àdúrà mi o. Ẹ̀mí àwọn wòlíì. Bá tí wọ́n bá pẹ́ lómi ẹlòmíràn máa ṣe gbàgbé mi. Ìgbà tí ó dá mi mọ́ ìyá o. Ìgbà tí ó dá mi mọ́ òṣì nílé ayé. Wọ́n ní ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ wúwú. Wọ́n ní ọmọ aláṣọ ò gbọ́dọ̀ lo àkìsà o. Ọlọ́run má jẹ̀mú mi ò fojú mi méjèèjì rí orí ṣùgbọ́n mo rí ṣòwò rẹ lórí ayé gbogbo. Ọlọ́run mímọ́ tó wọṣọ mímọ́. Ọlọ́run àrà tó wọṣọ àrà. Oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ àrà o. Kò sẹ́ni tó lè dàbí rẹ̀. Wọ́n lẹ́ni tó bá ti gbẹ̀kàn lọ́lọ́run Elédùmarè wọn ní kò ní lè pòfo nílé ayé. Mímọ́ mímọ́ mímọ́. Mímọ́ mímọ́ mímọ́. Gbogbo iṣẹ́ rẹ̀ nílẹ̀ lókè ló yàn. Mímọ́ 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 o. Ẹ̀rù rẹ̀ ń bà mí Elédùmarè, ẹ̀rù rẹ̀ ń bà mí Ọlọ́run ọba. Ẹ̀rù rẹ̀ máa ń bà mí o. Oníṣẹ́ àrà ẹ̀rù rẹ̀ bà mí. Oníṣẹ́ ìyanu ẹ̀rù rẹ̀ máa bà mí o. Akọ́dá ayé ẹ̀rù rẹ̀ bà mí. Aṣẹ̀dá ọ̀run ẹ̀rù rẹ̀ bà mí. Ọlọ́run mímọ́ tí wọṣọ mímọ́. Adàgbà má tẹ̀pá. Adàgbà má mà parọ́. Adàgbà má mà lo gíláàsì. Tí n bá fi kìkì ẹni gbórúkọ rẹ̀ ga kò tóore tó ṣe fẹ́mi nìkan. Ọlọ́run mímọ́ tó dání sílẹ̀ ayé ẹni tí ò padà lẹ́yìn ẹni ìwọ nìkan ni ọba. Bá mi ṣe. Bá mi ṣe. Oníbùwà rẹ̀. Wá bá mi ṣe. Wá bá mi ṣe o. Bá mi ṣe. Wá bá mi ṣe o. Oníbùwà rẹ̀ Elédùmarè. Wá bá mi ṣe. Ọlọ́run mi máa wá bá mi ṣe, máa máa fi mi sílẹ̀ kí ìyàwó porí mi Ọlọ́run ọba. Ìwọ lọ́lọ́run àṣẹ, ìwọ lọ́lọ́run àrà oníṣẹ́ ìyanu. Ọba àràbà ríbí tí ní àríbí rábátà Ọlọ́run mímọ́ tó ṣe mímọ́. Ẹ̀mí àwọn wòlíì. Mo wọlé níwájú rẹ̀ Ọlọ́run ọba, mo ṣẹ̀ lóbìnrin, mo ṣẹ̀ lókà. Ìwọ nìkan ni Ọlọ́run mo sòrí mọ́ ládé, kò sẹ́ni tó lè dàbí Ọlọ́run gbọ́gbọ́n. Ẹ̀mí àwọn wòlíì. Ọlọ́run mímọ́. Ìwọ nìkan lóye. Ìwọ nìkan lóye o. Ohun tó fi ṣàgbára rẹ̀. Ìwọ nìkan ló yé bàbá. Bá mi ṣe. Bá mi ṣe o. Bá mi ṣe o. Káyé má bèrè pọ́lọ́run mi dá. Bá mi ṣe. Bàbá wa gbọ́ o. Jẹ́ kí inú mi dùn kí n ṣoríire. Bàbá wa gbọ́. Jẹ́ kí inú mi dùn kí n ṣoríire o. Bá mi ṣe o. Káyé má bèrè pọ́lọ́run mi dá. Bá mi ṣe. Olúwa ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Olúwa ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ọba tó jí òkú dìde, ẹni tí lajú àfọ́jú. Ọba tó mú odi fọ̀hùn lọ́jọ́ kìíní àná. Olúwa ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Oníbù ọ̀rẹ́ mo wọlé níwájú rẹ̀, mo dé bí mo ṣe dé o. Ẹ̀rí ńlá máa ma fi mí sílẹ̀ Ọlọ́run máa jẹ̀mú. Ìwọ ló ní níbikíbi tí bá ti wà tí bá ti gbómi sókè kí sábà kanlẹ̀kùn rẹ lọ́jọ́ gbogbo. Ọlọ́run mo dé bí mo ṣe dé Ọlọ́run máa jẹ̀mú ọba tẹ́mi ò fojú rí o. Ẹni tí mo rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ nínú àwọn òde ọ̀run kò sẹ́ni tó lè dàbí rẹ o. Pẹ̀lú kọ́ndíṣàn o tún kọrin báyìí. Ọlọ́run dámọ́lá máa sàn.
Ọlọ́run Agbala Gabriel oníṣẹ́ ọ̀rá ni oníṣẹ́ ìyanu àràbà ríbítí nìyàn àrìbí rábàtà wọ́n ní ti Olúwa ni láti ẹ̀kú rẹ̀ ayé àtàwọn tí tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkú sí ìgbékalẹ̀ lórí ìṣàn omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró síbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti ẹ̀yà funfun, ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán àtẹni tí kò sì búra ẹ̀tàn rẹ̀. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti ìgbàlà rẹ̀. Ọlọ́run Elédùmarè o, mo wólẹ̀ níwájú rẹ̀ bàbá àkọ́dé ayé, mo yìn ọ́ lógo. Ọlọ́run o, bàbá mi Elédùmarè. Nǹkan tó gbé mi wá ni. Ẹ fẹ́ jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ sà. Okay. Ẹ fẹ́ kán kàwé àbí? Bẹ́ẹ̀ sà. Ẹ̀yin náà fẹ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ mo fẹ́ àbí ìrànlọ́wọ́ lẹ nílò? Bẹ́ẹ̀ mo fẹ́ bí mo ṣe ń kọrin. Torí mo máa tó bá ṣe ṣíṣe ní ọ̀kà, wọ́n máa ń gba irinṣẹ́ fún mi. Mo máa ń lọ sí play. Wọ́n máa ń gba instrument fún yín. Wọ́n máa gba instrument fún mi. Tẹ́ lọ kọrin. Máa lọ kọrin. Géènì tí n bá rí bẹ́ẹ̀ náà, òun ni mo fi tọ́jú àwọn ọmọ mi tá a fi ń jẹ tá a fi ń mu. So tí ìrànlọ́wọ́ yẹn gba tí mo dẹ̀ rí pé tí ò sí àwọn pátì kan ló promise mi àwọn PDP. Ẹ má sọ pátì kankan. Àwọn ló promise nípa yẹn pé tó bá ní táwọn bá wọlé àwọn ará irinṣẹ́ fún mi nígbà tí mo bá wọn play eré rally ńgbà yẹn. So ìgbà tó dẹ̀ wá ṣe táwọn ò wọlé àwọn wá ra power bank àti fóònù fún mi. Fóònù náà ni wọ́n jí lọ ní abẹ́ tẹ́ǹtì ibi tá a wà yìí. Bẹ́ẹ̀ ni wọ́n jí lọ. Kí wọ́n lẹ nílò báyìí? Ìrànlọ́wọ́ tí mo nílò ni pé tó bá lè ràn mí lọ́wọ́ bá ra irinṣẹ́ fún mi àbí kí n lè rí owó máa fi tọ́jú àwọn ọmọ mi. Èmi náà fẹ́ ṣiṣẹ́, mi ì fẹ́ lọ sí ẹ̀gbẹ́ títì kí n máa tọrọ bárà mọ́ kí n tó. Ẹ fẹ́ lọ títì máa tọrọ bárà? Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ máa ṣiṣẹ́ kẹ́ ẹ lè máa tọ́jú àwọn ọmọ yín? Bẹ́ẹ̀ni. Ẹbí orin lẹ ń kọ yìí, olórin ni yín? Bẹ́ẹ̀ olórin ni mí, ọmọ mi ní irinṣẹ́. Ẹ ní irinṣẹ́? Bẹ́ẹ̀ sà. Irinṣẹ́ yẹn pé tó máa pè yín kẹ́ ẹ lè kó irinṣẹ́ lọ. Bẹ́ẹ̀ tó bá gbéṣẹ́ wọ́n lè gbéṣẹ́ eré òkú wá, wọ́n lè fún wa ní 70,000. Lára 70,000 owó mọ́tò àtowó instrument 60,000 lè bá lọ. Àwa kù 10,000 sí mi lọ́wọ́. Lára 10,000 yẹn náà ni màá ti yọ owó petrol tá máa dà sí generator lójú. Àwọn bọ́ìsì náà tẹ́ ẹ kọ àwọn onílù. Àwọn onílù mi, àwọn Àyànwálé, Àjọwẹlẹ, mọ́níjà mi AY ọmọ Bòròpá, gbogbo wọn ìyá alágbo, gbogbo wọn náà ni màá ṣe owó fún. Eléyìí tó bá kù sí mi lọ́wọ́. So ẹ wá fẹ́ ra instrument díẹ̀. Tẹ́ bá tiẹ̀ rí díẹ̀ kẹ́ máa fi kó ìṣeré orin. Bẹ́ẹ̀ sà. Tó máa ra instrument fún yín bo lẹ́kọ̀ọ́ sí. Tó bá ra instrument fún mi, màá lọ kọ́ àwọn ọmọ mi kí wọ́n. Màá lọ kó wọn wá sí Ìbàdàn kí n dẹ̀ padà torí èmi gan wò pé tí n bá ń gbé Ìbàdàn wọn ì tí mọ̀ mí bí but gbogbo àkókò kò síbi tí wọ́n ti mọ̀ mí ní gbogbo àkókò. Ibi tẹ́mi Ọlọ́run bá tiẹ̀ ti ní kẹ́ gbé ni. Tó máa ra instrument fún yín ẹlẹ́kẹ̀lẹ́ máa ṣe náà. Mo lẹ́kọ̀ọ́ sí. Káàtì ẹ̀ sọ pé wọ́n ra pílà wọ́n pe spíkà 4 àti sọ́ọ̀bù kéékèèké kọ̀ọ̀kan. Yes, ẹ bá lòde ẹ lòde. Yes, káàtì ẹ̀ sọ pé Ọlọ́run tiẹ̀ ṣàánú yín ẹ wá ra irinṣẹ́ díẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ mọ́ fi kọrin. Ìmọ̀ lẹ́kọ̀ọ́ sí. Ilé ọ̀dọ̀ mi náà níbi tí mo ibi tẹ́ rẹ́ǹtì. Bẹ́ẹ̀ sà. Yàrá mélòó lẹ gbà? Yàrá kan ni sà. Yàrá kan? Bẹ́ẹ̀ sà. Nínú yàrá kan náà lẹ́kọ̀ọ́ instrument sí? Bẹ́ẹ̀ sà, ó ní pálọ̀. Wẹ́ ntí màmá yìí sọ tó bá ra instrument tó bá ń kọrin tó bá ń lo òde wọ́n á máa rí owó, wọ́n á máa save owó nínú owó yẹn pẹ̀lú bí Ọlọ́run ṣe ń lò wọ́n nínú orin ìwọ́n ó gbé nǹkan rẹ̀ ṣe nínú orin. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ bẹ́ẹ̀ pé tán bá máa ra bẹ́yìn tí ó béèrè o fún ẹ pé instrument yẹn ló lè because bẹ́ẹ̀ ṣe wà yìí mi rò pé lè ta nǹkan irú wọn yìí ò lè ta nǹkan kan. Mi ò lè ta nǹkan kan torí mo lójú àánú. Ẹ lójú àánú? Bẹ́ẹ̀ sà, tí wọ́n bá ta nǹkan kan kò sí lọ bá mi gba ọba ráìsì wá lọ́wọ́ fi lọ màá tà sílẹ̀. Ṣẹ́yìn lẹ́ ń jẹ́ fi lọ? Bẹ́ẹ̀ sà. Kí ló ń jẹ́ fi lọ? Florence. Okay, Florence lẹ́ ń jẹ́? Bẹ́ẹ̀ sà. Florence lórúkọ yín? Bẹ́ẹ̀ sà. So ṣé àwọn èèyàn náà wá sọ di fi lọ? Bẹ́ẹ̀ yóò bá èdè ọ̀kà náà fi ń pè é. Ó dà àǹtí fi lọ. Èmi náà mọ̀ pé yín fi lọ báyìí. Màmá fi lọ. Ẹ ra àánú gbà. No! Ẹ̀yin tẹ́ fẹ́ kán kí Ọlọ́run ṣe fún yín ni pé kẹ́ẹ̀tì ẹ̀ ní irinṣẹ́ díẹ̀ tẹ́ mọ̀ fi kọrin kẹ́ wá pe nọ́mbà yín jáde káwọn èèyàn máa pè yín. Ẹ wò ẹ gbàgbé páwọn èèyàn díẹ̀ mọ̀ yín tẹ́lẹ̀ ṣé ẹ mọ bí tẹ́ wà yín èrò tí ó ń wò yín kò ṣeé kà
now tán báyìí pé nọ́mbà yín jáde níbi tẹ́ ẹ jókòó sí ok ẹná ti jí fóònù yín lọ wọ́n ti jí lọ lábẹ́ tẹ́sí. ok ṣé ẹ ní sim síìmù mi wà níbí. bó náà ṣe jí fóònù tó jí sim. bí mo ṣe débí yìí àárọ̀ àwọn ọmọ mi sọ mí kò síná lórí fóònù mi mo wá yọ síìmù mi mo wá fi sínú smartphone ọmọ kan bẹ́ẹ̀ wọ́n pè ní Kọ́ìdé èmi wá gbé fóònù mi mo wá gbé sínú báàgì ọjọ́ tí mọ́mì Rebecca ṣe birthday. ibẹ̀ náà ẹ má jẹ́ kó mọ yín lára láti máa dárúkọ yàn bí nǹkan kan ok ọjọ́ tí wọ́n ń ṣe nǹkan kan ọjọ́ yẹn gọ́gọ́gọ́ ni wọ́n wá jí fóònù. ibẹ̀ lẹ́yìn lẹ ti jó gbàgbé ẹ ti jẹ. mi wá sínú ṣọ́ọ̀ṣì kí n tó débi. kẹ́ ẹ tó débẹ̀ wọ́n ti jí fún àwọn tán nílò ìrànlọ́wọ́ táwọn náà ń jókòó ń bẹ̀ làwọn náà mú fóònù ògo ni fọ́lọ́run Ọlọ́run ló ní ìdájọ́ ń kálukú ẹni tó wò yín báyìí tó jí fóònù yín ó kù ó kọ Ọlọ́run mo nílò aláàánú kan tí ó ra fóònù fún mọ̀mọ́ yìí nọ́mbà 1 aláàánú kan tí ọkọ fún wọn ra fóònù fún wọn ibẹ̀ ní síìmù yín wà ṣe bẹ́ẹ̀ mọ nọ́mbà yín lórí ó dà ń bọ̀ lovers all over the world Gabriel Adémọ́lá Amusan lórúkọ mi tí ìjọ Àgbàlá Gabriel ẹ ti mọ̀ bá a ti máa ń ṣe ẹ ti mọ̀ pé bíi kí á fẹ̀rín sí yẹn lẹ́nu káyé èèyàn gba àtúnṣe kẹ́ni tó ránlẹ̀ kó dìde kò sí ń ta wá ṣe láyé yìí à mú ohunkóhun wá à ní mú ohunkóhun lọ ká fìfẹ́ hàn òfin àkọ́kọ́ ni pé fẹ́ fi gbogbo àyà rẹ fi gbogbo ọkàn rẹ fi gbogbo ẹ̀mí rẹ fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ wọ́n léwo ló dàbí ẹ̀ Jésù lẹ́yìn tó dàbí ẹ̀ ni pé fẹ́ràn ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ kò jù bá ń lọ ẹ̀yin aláàánú lórílẹ̀‐èdè àgbáyé níbo lẹwà ẹ bá ń ṣíjú àánú wo obìnrin yìí ẹ wò ó nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá rí instrument díẹ̀ yẹn rà bí ò tiẹ̀ pọ̀ tó bá rí instrument yẹn rà tó bá rí rà tí wọ́n dẹ̀ ń pè wọ́n sórin tó ọ̀rá ń gba mọ́tò tí mọ́tò bá wọn kó lọ ìwọ̀nba tó bá gbà yóò máa ṣèfù ẹ̀ a máa ṣe bí mo ṣe ń wo olórin ni wọ́n yá ẹ̀tẹ̀ tó kọrin jẹ́ náà ní kó lọ stop kí ni ẹ̀ náà à ń ṣe kọ́ lọ́wọ́ ó yá tó kọrin ẹ mọ̀ ìrọ̀ ó yá ẹ̀tẹ̀ tó kọ mí. Ọlọ́run mímọ́ tí í ṣe mímọ́ Ọlọ́run ògo tí í ṣe ògo àràbà ríbítì lórúkọ rẹ̀ mo gbé ọ̀gá o. ẹ kọrin tó nílù. ẹ̀yin ọ̀run máa bọ̀. ẹ kọrin tó nílù ó yá. jẹ́ ká kọ́kọ́ fi tọlọ́run síwájú. jẹ́ ká kọ́kọ́ fi tọlọ́run síwájú. àìkọ́kọ́ fi tọlọ́run síwájú ó lè fa ìyà ó lè fògùn sáyé wa. jẹ́ ká kọ́kọ́ fi tọlọ́run síwájú. jẹ́ ká kọ́kọ́ fi tọlọ́run síwájú. Jésù Olúwa wa wọ́n sì fi tọlọ́run síwájú báyìí ẹ máa pè sórí 07054900751 obìnrin olórin ni ó kọrin àǹtí mi Bùnmi sísítà mi wọ́n kọrin wọn lẹ́ẹ̀kan nínú orin àǹtí Bùnmi omijé ojú mi mo gbọ́ tẹ́ kọrin wọn kan lẹ́ẹ̀kan ẹ kọ́ ètò ìkọ́ná ẹ kọrin yẹn lẹ́ẹ̀kan. Omi jẹ́ ojú mi. irọ́ yẹn kọ́ lẹ́kọ́ ibẹ̀ orin wọn náà ni ẹ ti gbàgbé ẹ yẹ rántí. mo yan lọ́gọ̀. irọ́ àwọn kan náà yàn ẹ ti kọ́ lẹ́ẹ̀kan ẹ yẹ kẹ́ ẹ rántí padà ó wà nínú orin yín ó wà ń bẹ ibà tó ó lẹ́kọ́ tẹ́mi gẹ́ fi ń wọnú mi sí lọ àǹtí orin ń gbénu wọn ẹ má pè sórí 07054900751 ìwọ̀nba tí Ọlọ́run bá lè ṣe ìwọ̀nba ohun tí Ọlọ́run ó ṣe fún wọn then ìwọ̀nba tí Ọlọ́run máa lò wá láti ṣe fún wọn mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run ó yà wọ́n lẹ́nu mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run yóò ṣe wọ́n lógo á dẹ̀ rí àánú gbà lovers all over the world ó di ọwọ́ Ọlọ́run ó dẹwọ́ wa 07054900751 ẹ máa pè síbẹ̀ bí a ṣe ń bá ètò lẹ́ẹ̀kan bí wọ́n ṣe ń kọrin lọ́wọ́ ẹnìkan tẹ̀ ló ń fún wọn ní èlò 10,000 ló ń fún wọn ní 10,000. Yes sir. èmi náà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a sì ń ṣe tó pọ̀ lọ́wọ́ ń ṣọ́ọ̀ṣì à ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ nípa orí ọ̀fẹ́ Jésù èmi náà fún yín ní 50,000 naira. 60,000 naira sir. nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run 60,000 àánú sir. àdẹ̀dìde fún yín ó yẹ kọrin kí a máa béèrè fúnra lọ́wọ́ nù orin yẹn. Ọlọ́run o ìyá mi dógbò lọ. ṣé mọ́mí yín sì wà ní. bàbá mi dógbò lọ o. ṣé mọ́mí yín sì wà. wọ́n ti kú. mọ́mí yóò sí ẹ wá ní mọ́mí yín dógbò lọ. orin tí mo mọ̀ ọ́ kọ. òkè orin tẹ̀ mọ́ kọ ó yẹ. kábíyèsí Elédùmarè
òní ọlọ́run oníbú ọ̀rẹ́. Hello. Mo gbójú mi sókè mo rí àánú rẹ̀, ògo oníbú ọ̀rẹ́. Ìwọ ni mo mọ̀ o, ìwọ ni mo mọ̀, ìwọ ni mo mọ̀, mi ò dẹ̀ mọ̀ aráyé. Jésù ni mo mọ̀, mi ò dẹ̀ mọ̀ aráyé. Gbà mí o lónìí o, má jẹ́ n ṣìrìn láyé. Gbà mí o lónìí o, má jẹ́ n ṣìrìn láyé o. Ìwọ ló ní kí n pè ọ́ níwọ̀ yóò dáhùn o. Ọlọ́run mímọ́ tó ṣòun mímọ́, ọlọ́run àrà tí ṣòun àrà. Ìwọ ni ọlọ́run wa, èmi ni tí jẹ́ èmi ni ẹkùn ọkọ̀ Fáráò. Ọlọ́run tó dá ayé yìí àti ọ̀run, kò sẹ́ni tó lè dàbí rẹ̀, wá sẹ́lóbìrà àdálẹ́ ìkà o. Ẹ̀rí ńlá iná lè fa sálẹ́bìrà sálíkàrà tẹ̀ lóbi ní. Elia fara salebi na wa se lokikara. 70,000 naira. Ọlọ́run wa sara wa na o wa se loka. Elifira salebana Elia kara fada lekikara se lobina charabuaka. Olúwa. Erila fira salebi na kara vajale kama se lobi ruju nadale. Ọlọ́run ẹ̀mí mímọ́, Ọlọ́run Agbala Gabriel, Ọlọ́run Démọ́lá Mọ́sàn, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ọba tó fi kìkì mọ́lẹ̀ bóra bí aṣọ. Ẹ̀rù rẹ̀ ń bà mí o, ẹ̀rù rẹ̀ ń bà mí, ó máa bà mí o, ẹ̀rù rẹ̀ ń bà mí o. Oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu, ẹ̀rù rẹ̀ ń bà mí o. Ẹ jẹ́ kí arábìnrin yìí ò ti ara wa dìde. Ẹ jẹ́ kó nípa orí ọ̀fẹ́ Jésù kó wò ẹ̀yìn wò kó ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn olùrànlọ́wọ́ lókè jádò àgbáyé. Ẹ má gbàgbé o, opó ni wọ́n o, ó dẹ̀ ní ọmọ 3. Wọ́n ti bímọ, ọkọ wọn ti ṣaláìsí ní 2021. Opó ni wọ́n bí ọmọ 3. Mo ń gbọ́ yín, ẹ má bèrè lọ́wọ́ nínú orin yẹn. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ dákun ẹ ràn mí lọ́wọ́, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àánú ọmọ Nàìjíríà ni mo wá. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ni bàbá mi o, ẹ̀yin ni màmá mi. Mo bèrè àánú lọ́wọ́ ọmọ Nàìjíríà, ẹ dákun ẹ ṣàánú mi. Ẹ ò ní rọ́gùn ìnira lórí ọmọ. Ìyà ò ní jẹ yín tọmọtọmọ nínú ọdún yìí o. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́. Ó gbogbo ẹ̀dá kẹ́dà tó ràn mí lọ́wọ́, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ò ní ṣìrìn nílé ayé. Ọjọ́ tẹ́bi bá pọ̀nà, ẹ ò ní jáde lọ́jọ́ náà. Ọlọ́run máa jẹ̀mú, Ọlọ́run tí ń rébi ìdànù, arébí padà kúrò lórí yín nínú ọdún tí mo wà yìí Ọlọ́run. Obìnrin yìí yóò di ńlá. Obìnrin yìí yóò di, wọ́n dirú, wọ́n dìgbà. Yes, irú wọn yìí wọ́n máa ń padà rí ògo ńlá lò. Ẹ̀yin wo lẹ fẹ́ máa support wọn? 01991315544 01991315544 GT Bank Gabriel Adémọ́lá Músàn ó wà ń bẹ̀. Àwọn èèyàn ti ń kọ́mẹ̀ntì wọlé, ìpè ti ń wọlé, ìpè ti ń jára wọn. Nọ́mbà tẹ́ ó máa pè sí àbí WhatsApp ni 07054900751. Ẹ máa pè wọlé, obìnrin ìṣìwà ń bí. Ẹ rí àánú gbà wò. Ẹ má sunkún. Wọ́n ná fún wọn 75,000 naira. Ó jẹ́ 75,000. Àǹtí ẹ máa kọrin, àwọn èèyàn ń gbádùn. Ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo èyí tẹ́ ń ṣàánú fún mi, Ọlọ́run á ṣàánú fún yín. Àmín o Jésù. Ẹ̀yin ọmọ Nàìjíríà, 2024 láwà yìí. Gbogbo ibi tó bẹ nínú 2004 kò ní bá yín. Lílọ yín bíbọ̀ yín, Ọlọ́run yóò máa pa wọn. Ojú yín ò ní rí bí lọ́lá Ọlọ́run ọba. Ẹ ò ní gbọ́mọ̀ sí o. 80,000 naira, sir. Nínú ọdún yìí o. 80,000 naira. Ẹ
ẹ̀yin ọmọ Nàìjíríà o ẹ ò ní rí nira. Àmín. Ìnira ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín wá lọ́lá Ọlọ́run ọba. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú fún mi. Àánú yín ni mo nílò. Ẹ ṣàánú fún mi lórí ayé mi o. Àánú yín ni mo 85,000 naira, sir. 85,000, sir. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ ṣàánú fún mi. Òkè òkè lẹ́yẹ fò òkè òkè lẹ́ máa lọ. Ẹ ò ní jábọ́ lọ́lá Ọlọ́run àfàlẹ́ sálábàdà lẹ́kì karasẹ̀ lóbi náà kà ó. Ìlànà farasa lébùdà arasẹ̀ lókè náà karabàdà lẹ́mìkì. Ọlọ́run ẹ̀rí ńlá wá ṣe lóbi náà wájú rẹ̀ lé wá ṣe lómi. Amen. Wọ́n ní Ọlọ́run ọba. Yes, ma. Ọlọ́run ràn yín lọ́wọ́. Àmín ma. Mo gbẹ́ yín tẹ́ ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́. Next month ní London next month ní. Ọlọ́run ọba ẹ̀yin ọmọ Nàìjíríà ṣebí bẹ́ẹ̀ ṣe ń ràn mí lọ́wọ́. A ti máa wọlé sí London látọ̀n the 27 so 27 February so 29 February àti 1st of March ó ní program yẹn ní London ní Tasmania ní UK. God bless you. Mommy, wọ́n fún yín ní 20,000 naira. 105,000, sir. 105,000. Ọmọ yóò ní ìnira ẹ̀ ní fọwọ́ ara ní gbọ́mọ yín sí o. Àmín o. Ẹ ṣe àdúpẹ́ o. Àmín Jésù. Hey, 20,000 kan náà ti wọlé o. 125,000, sir. 125,000. Màmá dúpẹ́ nínú orin. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Elédùmarè. Mo yìn ọ́ lógo. Ọlọ́run ńlá tó ṣe òun ńlá Ọlọ́run ara. Kò sẹ́ni bí rẹ̀. Ó jẹ́ ló. 125,000, sir. Ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ o Elédùmarè o. Ọlọ́run ẹ̀rí ńlá. Alágbádá iná aláwọ̀ tẹ̀lẹ̀ kò sẹ́ni tó lè dàbí rẹ̀ ọlọ́wọ́ gbọgbọràn. Ìwọ ni Ọlọ́run mímọ́. Ìwọ ni Ọlọ́run ògo. Ọba tí pàbídà tí sọbidire. Ọlọ́run mímọ́ tó dá ayé àti ọ̀run. Ọba tó fi ìkìkì mọ́lẹ̀ bóra bí aṣọ. Elia farabalẹ̀ kíkara àṣẹ lómi. Ìwọ ni Ọlọ́run tí jẹ́ èmẹ́rin. Ọlọ́run mímọ́ tó dá mi sílẹ̀ ayé ẹni tí ò padà o. Wọ́n fún wọn ní 20,000 naira. 145,000, sir. 145,000, sir. 145,000 naira. Yes, sir. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ ṣàánú fún mi ẹ máa bójú rere Ọlọ́run pàdé. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ lọ́jọ́ kankan. Ìrànlọ́wọ́ Ọlọ́run. Wọ́n fún wọn ní 10,000. 155,000, sir. 155,000. Kò ní fi yín sílẹ̀ lọ́jọ́ gbogbo. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Níbi tá ti mọ́wọ́ yín jáde àgbà náà ní wọbẹ̀ lọ́lá Ọlọ́run. Níbi tá ti mọ́wọ́ yín jáde àgbà náà ní wọbẹ̀ ìnira ò ní wọbẹ̀ lọ́lá Ọlọ́run. Ọlọ́run yóò máa bùkún fún yín. Àpò yín ó máa nígbà lọ́lá Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú fún mi Ọlọ́run yóò máa ṣàánú yín. Àní níbikíbi táwọn ọmọ yín bá wà wọ́n máa fojú rere Ọlọ́run pàdé. Ìwọ ni Ọlọ́run ọba. Ọmọ yìí ò ní ìnira ó kéré tóbi kò ní wọlé tàn yín wá lójoojúmọ́. Ọlọ́run wá ṣe lóbì náà kò wá tẹ lókè ara wá ṣe lóbì náà wá ṣe lókè àgbà. Àgbẹ̀ mi lélẹ́yìí o. 160,000 naira, sir. 160,000 naira. Faransé lẹ́ka máa jara dalẹ́ kí kara sálẹ̀ bí ra kàkàrà fàdà èlé náà ṣe lómi. Wọ́n gbé mi wò ó. Mímí lè fi mi. Àrílá falẹ̀ kíkà sẹ́lẹ̀mí náà. Elia kara selo kara pura kakara balẹ̀ kama ni. Màmá yìí má dẹ̀ nǹkan lẹ̀. Ẹja mú wá London nù. Yes. Ẹja gbé wá London jàre kílẹ̀ sọ fún yìí. Elia selo kara selo mi. Orí mi ń dìde. 180,000 naira, sir. Kíkara bana òòlì. Àrílá ti gbẹ́nu afẹ́fẹ́ ṣohun gbogbo ni. Ọlọ́run
190,000. 190,000 naira, sir. Arina akakara faradale kikara selomina elina o selobiaka. Ima o eliafana kara selobina kebuki. Eli selo kara fa o. Selobina kara selomini. Ọlọ́run mímọ́ tó dání kò gbàgbé ẹnì kankan nílé ayé. Ọlọ́run tó ṣiṣẹ́ àrà tó ṣiṣẹ́ ìyanu. Ṣèbí lọ́jọ́ kìíní àná Ọlọ́run lájọ́ afọ́jú. Ọlọ́run mọ̀dí fọhùn. Ọlọ́run tí jí òkú dìde ó mú arọ rìn. Mo gbàgbọ́ wípé kò sí nǹkan tí Ọlọ́run lè ṣe wá ṣẹ lóbi ra wa tẹ̀ ló ká máa wá jura àdàlémìkì. Lórí wheelchair. Bẹ́ẹ̀ni, ọlọ́wọ́ gbọ̀ngbọ̀ràn ni Ọlọ́run. Nínú ọwọ́ tí Ọlọ́run ni ó lè fi gbé mi dìde lórí kẹ̀kẹ́. Àsọwọ́pọ̀ wòlíì. Èmi náà mo gbàgbọ́ lọ́lá Ọlọ́run wá ṣe lóbi na kàráfàlẹ̀ kàná ṣe lóbi na kí. Èlé akámasálẹ̀ kàkàrà fàdálẹ̀ kíkàrà ṣe lóbi na hélì náà ó ṣe lómi àkà. Ìnàlẹ̀ kíkàrà fàdálẹ̀ kíkàrà ṣàlẹ̀ bí àkàdá jàjàrà ká hélì náà ó ṣe lómi. Ìmọ̀ o. Ekeke mekeme sarapa na jurada leki karavada leki karasalemi. Ìgboro dàrú nírọ̀lẹ́ yìí. Hello. Aniaka. Mo ń bọ̀ kí. Hello. Yes ma. Era ma. Yes ma. Era ma. Ma. Wọ́n láwọn fún yín ní 50,000 naira. 40,000 naira, sir. Ọlọ́run a máa ràn yín lọ́wọ́. 240,000. 240,000. Ayọ̀lẹ́ fi wọ́n dún ayọ̀lẹ́ máa fi parí ẹ̀ o. Mọ́mí ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. 240,000. Mọ́mí God bless Orí you. dúró mi ò ṣe wo. Onídúró mi ò ṣe wo. 10,000. 253,000. Tó bá ṣe ní 10,000. olódúró ìbá ti máa sọ̀rọ̀. Tó bá ṣe ní olódúró ìbá ti sá lọ. Tó bá ṣe ní olódúró ìbá ti máa ṣeré bú. Onídúró mi ò ṣe wo. Onídúró mi náà lí kàráfà. Onídúró mi sẹ̀lómi. Onídúró mi nákínná. Onídúró mi wá tẹ́ló karabana wá sẹ̀lóbìrá o wá sẹ̀lómìkì. Ìwọ ló lè dúró láyé àti ní ọ̀run. Mọ̀mọ́ Esther Àjẹyídá. Líka máa sẹ̀lóbìrá kájájára Ìyá ilé àbára sẹ̀lómìkì. Ìmọ̀ Ọlọ́run mímọ́ ìwọ ló pè mí lóní kí n máa pìyà ìwọ ló fọwọ́ ẹ sí mi lẹ́nu. Ọlọ́run mímọ́ mo dé síwájú ọmọ Nàìjíríà lónìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń ṣàánú fún mi ẹ máa bá ire pàdé nínú ọdún ìwà sẹ̀lóbì. Àmín. Iná lẹ́kì kàràfà o sẹ̀lómi. Ẹlẹ́ ọkà máa o. 20,000. Ègégérégémé. Gàgàrà gàgàgàmá. Iná líkì mi síradà lẹ́kì káfàdà rẹ̀ kìkàrà sẹ̀lóbì náà sẹ̀lómìkì. Ọlọ́run tí bẹ lórí ìṣẹ́. Àràbà ríbi tí lórúkọ rẹ̀. Owó yẹn níwájú rẹ̀. Ìnáàlì kàrà fàdàlẹ̀ kìkàrà sẹ̀lóbì ní. Ọlọ́run mímọ́ tó jí òkú dìde wa sẹ̀lókìrà wa sẹ̀lóbì náà wa jùrà dálé wa sẹ̀lómìkì. Ìwọ ni Ọlọ́run ọba kò sẹ́ni tó lè dàbí ìrọ̀ lọ́wọ́ gbọngbọ̀nrán àrínúròde olùmọ̀ràn kan. Ìwọ lọba tó dá ayé yìí àti ọ̀run. Ìwọ ló fi kìkì mọ́lẹ̀ bóra bí aṣọ. Ọlọ́run àná. Ọlọ́run ẹni, Ọlọ́run ọjọ́ gbogbo, Ọlọ́run ìgbà gbogbo, àràbà ríbi tí níyàn, àríbìrì brábàtà, ìwọ ni oníṣẹ́ ìyanu, oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu, oníṣẹ́ àrà, bàbá ṣiṣẹ́ rẹ̀. Oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu, wá ṣiṣẹ́ rẹ̀, wá sẹ̀lóbì. Iná o. Gègémégémé o, Eli farasẹ lóbì náà wà kàlà parada lẹ́kì karasẹ lóbì náà. Náàlì kásálẹ̀bì náà, oníṣẹ́ ọ̀rọ̀ oníṣẹ́ ìyanu wá ṣe lóbì rà, wà tẹ̀ ló karaba wá ṣe lómi. Ẹ bá ń ran obìnrin lọ́wọ́, ẹ máa pè wọlé 07054 900 751. Tá a bá parí wọn pè nọ́mbà tí wọn gangan. Ẹnikẹ́ni kan sọ pé eléyìí ẹ fi lọ ra fóònù fún
èló wọ́n ta fóònù at least tábàrò ní 80,000 àbí wọ́n rí o ní 80,000 mo kàn fẹ́ kẹ́nìkan jù fún ó yá lọ fi lè ra fóònù ó yá ẹ bá ń ran obìnrin lọ́wọ́ 70-54-900-751. ọlọ́run mímọ́ ti gbẹ́nu afẹ́fẹ́ ọlọ́run ògo tí ṣe wògo ó dá ayé yìí ó dá ọ̀run ọlọ́run mímọ́ tí jí òkú dìde ìwọ ló fi ìmọ̀lẹ̀ bora bí aṣọ mi ò fojú mi méjèèjì rí o ṣùgbọ́n mo rí ṣọwọ́ rẹ nínú ayé mi ọlọ́run ìyanu ó ní iṣẹ́ ìyanu ó ní iṣẹ́ ìyanu ọlọ́run ó ní iṣẹ́ àrà lọ́lọ́run mi kábíyèsí o ìwọ ni ọba kábíyèsí o ìwọ ni ọba 10,000 naira. ọba tó dá ayé yìí ẹni tó dá ọ̀run mo wólẹ̀ níwájú rẹ ọlọ́run mímọ́ kò sẹ́ni tó lè dàbí rẹ mo yíká ọ̀tún mo yíká òsì mo gbórúkọ rẹ ga lójoojúmọ́ ìwọ ni mo mọ̀ mi ò dẹ̀ mọ̀ aráyé ilé fi àṣà lébi náà èlì kíkiri fira ṣàlébi náà wá tẹ lókìrá wá ṣẹ lómi ìwọ ni ọlọ́run ọba ní ọlọ́run Àgbàlá Gabriel ọlọ́run Démọ́lá mọ̀sán wá tẹ lóbi ìwọ lọ́lọ́run tó dá ayé àti ọ̀run kò sẹ́ni tó lè dàbí rẹ wá ṣẹ lómi sẹ́rí akáká káràbàdélì ká máa sàràbàdélì 20,000 naira. 313,000, sir. iná o eke abara ṣẹ lóbi náà o 313,000, sir. iná líka káràbànà lẹ́kì kárásá lébi rajà dànàna hélì náà ó ṣẹ lómi kí. 318,000 Mara naira, sir. sale kama telo ki wutu na oli kakara selominu. Ẹ̀rí ńlá wá dalẹ̀ kìnnà wá sẹ́lóbìrà o. Gbogbo àwọn tó fún mi lówó, gbogbo àwọn tó ṣàánú mi, ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ ò ní sunkún lórí ọmọ wa sẹ́lóbìnà. Ẹ ò ní rámáyé, ibi kéré ó tóbi kò ní wọlé yín. Bẹ́ẹ̀ ṣe ń jáde kò ní méwu dání bẹ́ẹ̀ ṣe máa ń wọlé kò mà ní méwu dání wá ṣe lóbìnà ó wá jàràbà iná élífìrújù náà ṣe lómi ọlọ́run o 20,000 mo naira. wéke mo wò tún mo wé ní mo gbẹgbẹ́ 338,000, sir. 338,000. Yes, sir. ìgbà tí mo wo rere 2,000 lórí naira. ayé mi 340,000, náà ní sir. farasa 5,000. lẹ́bìgbà 345,000, sir. jàrà élítùrú sàlémi ní. Eli kakaraba ẹ̀rí ńlá ẹ̀rí ńlá ẹ̀rí ńlá ẹ̀rí ńlá nínú kásáraba mi. Ọlọ́run wá ṣẹ̀ló wá jèlò. jìyàdá 345,000 naira, sir. Eli kara dàlébù. Ẹ̀yin tí ẹ ran obìnrin lọ́wọ́ ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn mí lọ́wọ́ ojú òní tì yín. Ẹ ò ní fojú sí kún ọmọ. Ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé tàn yín wá nínú 2024. Ẹ ò ní rámáyé nínú ọdún yẹn ò ní parẹ́ máyé. Ojú yín ò ní rí bí. Ẹ ò ní sọnù. Àwọn ọmọ yín ò ní ní ìnira. Ìnira ò ní tọ́ sí yín nínú ọdún yìí o. Mo ṣẹ̀ lóbìnrin àmojúra dálébì. Iná làkà faransé lóbìnrin o. Gbogbo ẹ̀yin olórin o. Ẹ̀yin olórin. Ẹ̀yin olórin àgbáyé olórin àgbáyé olórin orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ẹ má máa fi mí sílẹ̀ o ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin olórin àgbáyé o ẹ ràn mí lọ́wọ́ o ẹsẹ̀ lóbìnrin o. Ẹ ti gòkè ọ̀rẹ́ jù. Ẹ má máa jẹ́ kí ìjìyà kú àlìká bá dalẹ̀ kíkàrà àṣẹ lómi. Náàlì kábúrà dalẹ̀ jìbẹ̀ náà lè kíkàrà balẹ̀ bí nàṣẹ Ó lómi. yẹ ẹ kọrin. Ọ̀run ti gbé. Mo yọ lọ́gọ̀. Ojú bẹ́ẹ̀ lọ. Mo yọ lọ́gọ̀. Ibi tó sì mí dé. Mẹ́ẹ̀mà pé mo lè débẹ̀ o.
55,000, sir. 10,000 naira. 355,000 ẹ naira, máa sir. dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n ṣe. 355,000 mo dúpẹ́ naira, lọ́wọ́ sir. yẹn èèyàn ọmọ nàìjíríà tẹ́ ràn mí lọ́wọ́ màmá dúpẹ́ ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ fún yín ọlọ́run a máa pa lílọ yín àti àbọ̀ yín mẹ́yìn ọmọ nàìjíríà mo máa dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ò ní mọ̀ ìnira ó kéré tó 20,000 naira. 375,000, sir. 375,000. mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ mo sọ wípé ẹ ṣé oore tẹ́ ẹ ṣe fún mi ọlọ́run nìkan ló lè sọre fún yín ẹ̀yin ọmọ nàìjíríà o mo dúpẹ́ mo sọ wípé ẹ ṣeun ẹ̀yin ọmọ nàìjíríà lọ́jọ́ tẹ́bi bá ń pọ̀nà ẹ ò ní jáde lọ́jọ́ náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú fún mi bẹ́ẹ̀ bá wo wájú ìrẹ́ máa bá yín pé àmì ojú. tẹ́ ẹ bá ti wẹ̀yìn ẹ máa bá láàánú onírànlọ́wọ́ tó máa gbé yín náà dìde ọlọ́run yóò darí rẹ̀ wá. àmì jésù. iná alífàràzà lè burú elise lóbi náà wà tẹ̀lé òkà máa jà zẹ̀rọ̀ bá dá létí inú dùrú rẹ̀ alẹ́ àkàmá. olúwa èmi yàn ó olúwa èmi yàn ó láàrin àwọn ọ̀pọ̀ ènìyàn èmi yàn ó. again. olúwa èmi yàn ó ṣebí tí n bá gúnyàn lọ́rùn mi kò lè jẹ́ tí n bá roka bàbá mi ò lè jẹ́ ẹni tí ò gbowó ẹni tí ò 380,000, sir. wọ́n fún wọn ní 380,000. ẹni tí ò gba nǹkan kan lọ́wọ́ mi ni. ó ní kẹ́mi ṣá máa mú ọpẹ́ wá àti ìyìn wá tí bá fi kíkì ẹni gbórúkọ lọ́rùn ga kò tóore tó ṣe fún mi nítorí ó pa mí mọ́ nínú ewu olúwa o èmi yàn ó olúwa èmi yàn ó 10,000. láàrin ọ̀pọ̀ 390,000. 390,000. olúwa mo gbórúkọ rẹ ga olúwa mo fọpẹ́ fún ọ o 5,000. láàrin ọ̀pọ̀ 95,000. olúwa mo gbórúkọ rẹ ga lójoojúmọ́ ìwà ọlọ́dàbò rẹ bòmí ọlọ́run má jẹ̀mú elédùnmarè ẹ̀yin ọmọ nàìjíríà tó fún mi lówó ọlọ́run á máa pa lílọ yín àti àbọ̀ yín mọ́ ẹ ò ní rámáyé ò ní sọnù ibi ó kéré ó tóbi kò ní wọlé tàn yín wá nínú ọdún tẹ wà yí lágbára ọlọ́run ọba. àmì mò ń bọ̀ kí n tó pe nọ́mbà mọ̀mọ́ yìí Filọ she's doing well ẹ wo àwa tọ́lọ́run ti gbé dìde tọ́lọ́run ti gbàlájà dìde fóbìnrin this woman gbọ́dọ̀ la àgbáyéjá she will travel abroad. Amen. She will travel abroad. Amen. Yeah, I travel. Àwọn ọmọ wa ṣe dáadáa wọ́n ra instrument yẹn fún wọn ẹja wo tọ́lọ́run ó ṣe fún wọn. Let's sit down and see what God is going to do for her nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èló lẹni wọ́n ti dá fún wọn báyìí. 395,000, sir. Mi gbọ́. 395,000. 10,000 kan ti wọlé ń bí. 405,000 naira, sir. 405,000 naira, sir. Wọ́n ti wà ní 405,000. So níbí báyìí this is 382 aṣọ 382 níbí báyìí. Mo rò pé lómi ẹ̀ ṣe fẹ́ ṣe tiẹ̀ ṣá. This is 382. Ìwọ́dẹ̀ sọ pé 5,000 naira, sir. 405,000. Yes, sir. Obìnrin máa rí ìrànlọ́wọ́. Ẹ jẹ́ ká ṣuwọ́pọ̀ ká ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ti ara wa dìde. Mo gba Ọlọ́run gbọ́ fún ìgbédìde wọn. Mo gba Ọlọ́run gbọ́ pé lójú kan náà orí ó ti pé 392 ẹlòmíṣẹ́ ṣe tiẹ̀ ni. Mo gba Ọlọ́run gbọ́ fún ìgbédìde wọn fún ìgbésókè wọn. Mo gba Ọlọ́run gbọ́ pé obìnrin tẹ̀ ń wò yìí ẹ̀ ní rí lójú kan náà mọ́. Ẹ pe nọ́mbà táwọn yẹn lè pè yín sí. A fẹ́ pè yín sóde orin. 091. Ẹ farabalẹ̀ pé. 091 65 84 59 72. Ẹ tún nọ́mbà yẹn tún farabalẹ̀ pé. 091 65 84 59 72. 425,000 naira, sir.
ẹ tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí. 091 65 84 59 72. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 091 65 84 59 72. nọ́mbà tẹ́ ó máa pè wọ́n sí fún òde eré wọn nìyẹn. ẹ máa gbọ́ ohun tá a fẹ́ ń tán láwọn fẹ́ kí gangan lẹ́lẹ́ fẹ́ rà kí lẹ́lẹ́ fẹ́ ṣe. Instrument. ẹ fẹ́ ṣe instrument ló wù yín abẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọjà ẹ sọ báyìí. Instrument ló wù mí torí tí n bá ní kí n ra máa ta ọjà máa tètè tán lọ́wọ́ mi ṣùgbọ́n tí n bá ní instrument tí n bá lọ sóko eré. tẹ bá lo kókó tẹ bá lo òde eré mo fi èdè ọ̀ka mo fi. ṣé wọ́n lè pè yín sí church. bẹ́ẹ̀ mo máa ń lọ sí church tó máa fẹ́ ṣe ìkórè wọ́n máa invite mi. àjọ̀dún praise night wedding ńkọ́ ṣe máa ń lọ wedding. mo máa ń lọ wedding dáadáa. ìkómọ ńkọ́. mo máa ń lọ bẹ̀ dáadáa. òkú àgbà ńkọ́. bẹ́ẹ̀ ni mo máa ń lọ bẹ́ẹ̀ sà wọ́n máa ń pè mí dáadáa ní. tẹ́mi bá bí bẹ̀rin tí mo fẹ́ bí báyìí torí mo fẹ́ bí ìbẹ̀rin báyìí tí n bá bí ìbẹ̀rin yẹn ń kọ́ ìbẹ̀rin lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ sà máa wá play fún yín sà. ẹ wá play fún wa. bẹ́ẹ̀ sà ṣé mọ́mì tán wò wá ìsán lè pè yín kẹ́ wá ṣeré fáwọn lọ́jọ́ birthday wọn. bẹ́ẹ̀ sà kò sí gbogbo orin tó bá fẹ́. dádì tán mọ́ ń bọ̀ dádì tán wò wá ìtàn wá fẹ́ sílé ṣe lè kọrin fún wọn. bẹ́ẹ̀ ni sà mo lè kọ. ẹ ṣúọ̀. bẹ́ẹ̀ sà ó dá yín lójú. bẹ́ẹ̀ sà kò sí gbogbo orin tó bá fẹ́ lẹ́nu mi máa kọ fún wọn. tó bá jẹ́ Fuji ni. tó bá jẹ́ Christian. mo lè ṣe kọ Fuji ẹ fún ẹlẹ́yọ̀ kan náà kí ni Fuji ṣe wájú kí ni ẹ jẹ́ sọ́yà mò ń gbọ́ yín. mo lè kọ Fuji kì í ṣorin ṣọ́ọ̀ṣì nìkan mọ́ nǹkan o ẹ̀yin ọmọ Nàìjíríà o tẹ́ bá fẹ́ ṣòkú o ẹ lè pè mí sókòrè. wọ́n fún ọ ní 20,000 naira. 445,000 sir. 445,000. ẹ̀yin ọmọ Nàìjíríà o. ẹ ṣé mà God bless you mọ́mí ẹ ṣé mà thank you mà ẹ rà mà. ó yá ẹ tún bẹ̀rẹ̀. mo lé mi ìlànìkẹ́ orúkọ tó pè mí ní ìgboro ní àkókò àníkẹ́ náà mọ́ mí sí àníkẹ́ Flora èmi ní Florence ṣùgbọ́n tó bá fẹ́ pè mí lójú agbo wọ́n wá fi àníkẹ́ sí àníkẹ́ Flora orúkọ tó ọmọ mi lọ́ka àkókò èmi làníkẹ́ tó ń kọ Fuji rẹ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa ò lẹ́ o ẹ máa ra bá kò ní bàjẹ́ ẹ̀fẹ́ ní kankan. ẹjọ́ iṣẹ́ mi ni owó mi ní kì í sún mi bẹ́ẹ̀ ni kì í rẹ̀ mí tó bá pè mí lọ́kọ̀ ọjọ́ òru kí wá jẹrẹ mo lè kọrin mọ́jú àwọn bí mi nínú Fuji láti kékeré lèmi náà di tún kọrin o alẹ́ ni ọmọ Nàìjíríà mo tún dúpẹ́ lọ́yìn ẹ̀ṣẹ̀ ọwọ́ méjì fèèyàn kan kò máa ní bàjẹ́ láíláí. Olúwa. ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò kọ́ ní bàjẹ́ ẹ̀yin ọmọ olórí àgbáyé pátápátá látòrí Pasuma látòrí Rẹ̀mí Alákò ẹjọ́ ẹ dákun ràn mí lọ́wọ́. bàbá mi Ayéfẹ́lẹ́ má fi mí sílẹ̀ o Ayéfẹ́lẹ́ tó ń kọrin o má fi mí sílẹ̀ má má jẹ́ kí ìyà pa mí o àní kò ṣàánú mi mo ní kó gbé mi sókè o Ọlọ́run á gbé ọ̀gá bàbá mi. ẹjọ́ iṣẹ́ tọ́lọ́ ń fún mi alẹ́ mi ìdẹ tún ṣe Ọlọ́run ló fún mi lónìí o lóní kí ṣá máa kọrin lọ kò ní í bàjẹ́ o alọ́lá Ọlọ́run kò ní í dàrú o kò ní í dàrú o olórí mi dára o orí owó sá lórí mi ẹ̀yin ọmọ Nàìjíríà o orí ọlọ́sà lórí mi rẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o ẹjọ́ lórí Elédùmarè ẹ jẹ́ ká gbàdúrà fún Ọlọ́run ọba mímọ́ Ọlọ́run kábíyèsí àrínú ròdàlùmọ̀ràn ọkàn kò sẹ́ni tó lè dàbí rẹ̀ ọba wa ni. Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ ayé tí mo wá yìí ẹ̀yin lẹ gbé mi sókè o Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ bí n bá dúpẹ́ mo ya aláìmoore o Ọlọ́run mo dúpẹ́ mo ní lórí jíjẹ lórí mímu lórí níná lórí lílo Ọlọ́run mo mọpẹ́ wá ọpẹ́ lóye Elédùmarè o Ọlọ́run sáàtì o Elédùmarè ọba tó dá mi ni mo wọlé níwájú ọba mi o ọba tó dá ayé yìí o ọba tó dánú mi mo wọlé fún sàtì àmì o ọba tó dá mi sáyé iṣẹ́ mi ni owó mi ni kì í sùn mí o ẹ̀yin ọmọ Nàìjíríà kì í rẹ̀ mí àjọ mo ní láti kékeré ni mo ti ń kọrin ìwà ẹ̀yin ọmọ Nàìjíríà o. 450,000 sir. 450,000. Ọlọ́run mo wọlé mú mo wọlé ní iwájú ọba mi o ọba tó dá mi sí láyé yìí o
ẹni tó mọ́ mi sáyẹ̀sì kò padà láyé o. wọ́n fún ọ ní 50,000. 500,000. half a million. 500,000 naira, sir. Half a àní million. mo wò lẹ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ ṣàánú mi Ọlọ́run á ṣàánú yín pátá. ẹ̀yin ọmọ olórin o olórin àgbáyé o ẹ má fi mi sílẹ̀ o àní kẹ́ ṣàánú èmi o kẹ́ fà mí sókè o ẹ̀yin ọmọ Nàìjíríà o gbogbo ẹ̀yin olórin pátápátá o ẹjọ́ Agbala Gabriel ṣàlẹ̀ mi wà tẹ́mi dẹ́kun kọrin o Agbala Gabriel kankan lèmi wà o tẹ́mi náà dẹ̀tún kan Fuji tí mo ká láìfo gbogbo ní pátápátá lèmi kó dání o Ọlọ́run ló fún mi lórí kémi náà dẹ̀tún kọrin. Jésù Olúwa wa. Ọlọ́run ló fún mi lórí tèmi náà tún kọrin. Ó yẹ ẹ̀yin lọ́n gospel ẹ̀yin lọ́n ṣẹ́jú kan tó kù. ẹ ṣe níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe níbi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù níbi tẹ́ mú wa lọ. Jésù Olúwa wa. Àmín Jésù. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.